Ibi làwà. Oníkàfẹ́ bàbá àgbà wọlé ni. Alájí àgbà. Bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ káàbọ̀ padà jàre. Kí ló fà á? Kò ṣe slow motion mọ́, a ti ń gbéra wá ń sìn. Adúgbẹ́ o. So afford jẹ́ ká continue ibi tá a mú dé ni pé manager kan ti kẹlẹ wá manager. Wọ́n advice ká sọ Yorùbá káwa náà bẹ̀rẹ̀ sí sọ òyìnbó ká package ra. Ayé sọ fún mi pé tí n bá fẹ́ kí nǹkan change fún mi kí level change kéèyàn ní branding kéèyàn ní packaging máa sá fún Yorùbá film díẹ̀ máa jìnnà sí ó ṣàǹsọ gbogbo tó ṣàǹsọ ó ṣàǹlé mi kúrò ní ibi tí inú mi ti ń dùn. Ó ti ń dùn. Wọ́n níbi tí náà wọ́n ti ń dùn. Bẹ́ẹ̀ni mo wá wò pé ókè a máa ríra létà. Ó ti lọ ní 7 years ní àti ìgbà wa létà. Ẹ ti pàdé. Àdèmà afford ẹ ti máa pàdé o. Ṣẹ́rí ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ ká tún ṣe nǹkan báyìí. Ẹnìkan béèrè lọ́wọ́ mi lẹ́nu ọjọ́ mẹ́ta pé Africa Magic Viewers Choice Award yẹn why tó jẹ́ pé kàtígórì kan náà fún Yorùbá. Bẹ́ẹ̀ni a ti fàjà yẹn kọjá àfàgàn pé series wà rẹpẹtẹ lórí Africa Magic kúlé tó jẹ́ pé Yorùbá ò gbà ọwọ́ combine series plus movie. Ẹ má wọrí ẹ gbọ́ sáìdì ọ̀dọ́ tèmi. African Magic Viewers Choice Award ó wà lára àwọn award tí wọ́n rò kó dáa tí ò dáa rárá. I trust you. Lákọ̀ọ́kọ́ orúkọ tí wọ́n ń jẹ́ ó rọ̀ǹgì pẹ̀lú nǹkan tó ń ṣe. Bẹ́ẹ̀ni. Tó bá ti jẹ́ viewers choice ẹ jẹ́ káwọn viewers mú fíìmù kan ti wò ní African Magic. Púpọ̀ nínú àwọn fíìmù tó ń fún láwọ́ọ̀dù wọn ò ṣó ẹ̀ l'African Magic. Ẹ̀dẹ̀ pé l'African Magic Viewers Choice Award táwọn viewers wọn tó subscribe ya wèrè ni. Now tó bá wò pé òkè ìdí tẹ́mi ṣe rò kán ṣe tó ń dẹmọ òun ni pé wọ́n rò pé táwọn bá ń fún Yorùbá ní kàtígórì tó pọ̀ Igbo náà complain. Hausa náà complain. Tó bá dẹ̀ tó kàtígórì tó pọ̀ lẹ́ẹ̀lẹ́ẹ̀rẹ́kẹ́rẹ́kẹ́ á ti lọ pọ̀ jù. Now kí ló dé tí wọ́n máa mú Yorùbá director tẹ́ bá ti rí pé fíìmù Yorùbá yẹn dá ẹ mú mọ́tò máa fíìmù. Kọjọ compete. Kọjọ compete ẹ fi English ilẹ̀ kò bá jẹ́ Igbo ẹ mú ẹ ṣe general director general best actor general ẹ má segregate. Tẹ́ bá ti segregate ó ti ní ṣe pẹ̀lú Yorùbá pàṣẹ àti wọ̀ nìyẹn. So afford oya jẹ́ ká lọ sí question mi sí now lẹ́ẹ̀kan gbà tó ń sọ̀rọ̀ ó sọ pé truly pé the English movie industry the English Nollywood wọ́n ní foresight wọ́n package wọ́n ti wò pé ibi tọ́rọ̀ yìí ń lọ lélẹ́yìí ká má tanra wa làpá àná ṣe sọ earlier àìmọye ìgbà làwọn management company ti ní you guys ẹ jẹ́ ká break kìíní yìí ẹ jẹ́ á gbé lọ sí next level. But you have to change your Yoruba to Pidgin. And you know, ó ti dìjà dáadáa. Now, the question is this. Can't we, okay, jẹ́ kí n fẹ́ lẹ́yìn ṣe example. Ṣó mọ company tó package ọmọ oníbírẹ́dì yẹn? Tó package ta ni? Ọmọ Jùmọ̀kẹ́ oníbírẹ́dì. No. Yeah. Company kan ló package ẹ̀. Okay, Jùmọ̀kẹ́ ọmọ Ire. Ọmọ tó photo bomb àbí kí ni photo kìíní yẹn? Wàá ṣeré. Now, àwọn company yẹn wọ́n ní pé tí kì í bá ń ṣe pé ọmọ yẹn wà controversial, àwọn ò ní package ẹ̀. Wọ́n ti package ọmọ yẹn tó ń sìn. Wọ́n ti filẹ̀ náà. Kò sí content mọ́, wọ́n ti fọmọ yẹn lẹ̀. Torí wípé òyìnbó ní kò sówó lórí ẹ̀ mọ́. Wọ́n fọ̀sẹ̀ kó sọ òyìnbó ní now. Now, it question mi ni pé
ṣé a lè rí a Yorùbá marketing firm, a marketing firm tó máa wọ pé I want to package Yorùbá actors, Yorùbá stars for Yorùbás, tí ẹ bá wá package wọn tán wọ́n á wà ní the same level pẹ̀lú àwọn òyìnbó yíyẹn, ṣáwa láàṣẹ package ni, ṣáà tí ìdébẹ̀ ni, ṣé how do we package ourselves? àti lè figagbága pẹ̀lú wọn ní with our content, with our quality. kì í ṣàwa o kì í ṣẹjọ́ wa o kì í ṣàwa ẹgbẹ́gbẹ́gbẹ́ kì í ṣàwa. Yorùbá actors wo tẹ bá mọ̀ kó ti wà ní limelight tẹ máa wò pé kò ṣe package. Ẹjọ́ ṣé ọdún ni ò ṣe package. We have a whole lot of fantastic actors that can be managed and packaged. But ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Tẹ bá pàdé ọlọ́pàá Nàìjíríà tó kọlà tí wọ́n post sísẹ́yìn òyìnbó láfi dá yín lóhùn. Bẹ́ẹ̀ni. Tẹ bá lọ hòtẹ́ẹ̀lì Ìbàdàn òyìnbó náà máa sọ sí ẹ lè lọ hòtẹ́ẹ̀lì ní Dubai kọ́ sí òyìnbó sí tọ́ọ̀bà tí gbọ́mọ̀ ọ̀tọ̀ ni. Problem wa nìyẹn. Ibi tí problem wa ti bẹ̀rẹ̀ nìyẹn. I believe pé they have accepted English more than that our language. So anything you want to do to be successful must be in English. So if you can't beat them, you have to join them. Now, lórí question yìí ni pé ṣé a lè rí àwọn tó lè ṣe? A ní wọn. Wọ́n pọ̀. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ story kékeré kan. Nollywood tí à ń jẹ́lé nìyẹn. Tálẹ́mọ̀ tó create ẹ̀. Ẹ ṣé àwò. Tajudeen Adépẹ̀tù. Ṣé Igbo nìyẹn? Adépẹ̀tù. Nolly, yeah, Nolly TV. Ṣé Igbo ló ń jẹ́ bẹ́ẹ̀ àbáwúsá? Yorùbá ni. Tajudeen Adépẹ̀tù bàbá nìyẹn tó ṣe. So first and foremost, we have to change our orientation. Let us believe that we can compete with anybody in the world. Not even Nigeria, in the world. Not even Nigeria. Let us believe that we can compete with anybody. Lọ́dọ̀ mi, tó bá gbé Shahrukh Khan lẹ̀, Ọdún Adékọ́lá wà òkè lẹ́gbẹ̀ẹ́. Tabati ní we can wow the world with our surprises. Ẹ má jẹ́ kí n tàn yín, gbogbo àwọn English film tó ń sọ iná Yorùbá film tá a ti ṣe sẹ́yìn náà lọ tún ṣe. Confirm. Oh, ní story now. Òun náà lọ tún ṣe. Gbogbo ìtàn tá a ti ṣe láyé nọmínọ́lẹ̀, òun náà lọ tún kọ. Wọ́n kàn fi glamour gbá lẹ́gbẹ̀ẹ́, wọ́n ń lo ilé tó tóbi. Àwọn promoter wọn láyé ìṣẹ̀ nígbà tí ojú sì dúdú. Iṣẹ́ fíìmù kan náà ṣe wọ́n fi fíìmù bojú ni. Bẹ́ẹ̀ni, àmọ́ bó ṣe wàá ṣeré. Kò sí nǹkan tí wọ́n lè ná sórí fíìmù kó bá lè protect wọn. Wọ́n expect èrè. Now, àwọn tí wọ́n believe pé àwọn lè invest nínú Yorùbá yẹn, kó má invest ṣákálá, kó invest to the level that you know you can take that movie for an international award. Ọjọ́ tí Yorùbá fi bá ti gba international award ló ti tán. Okay, Afod, ẹ jẹ́ kí n béèrè question yìí. Ṣé mọ̀ pé nínú àwọn most of our movies tá à ń wò nsìn, wọ́n ti ń code mate, wọ́n máa sọ English 70-30 nísìn Yorùbá ẹ̀gbọ́n ẹni tí ò gbóyìnbó gbọ́ wàhálà ti pọ̀jù àmọ́ ṣé Yorùbá film là ń wò ní àbí English gọ̀gọ̀ torí wọ́n máa ṣe mo ṣe rí. Ẹni sùúrù ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ má wọ̀rì. Ṣé mọ̀ pé movie kan báyìí tó popular lórí Netflix mi mọ̀ bóyá ẹ wo Money Heist báyìí, ṣé mọ̀ pé language wọn ni wọ́n sọ English and most popular Italo dẹ̀ most popular kìíní dẹ̀ ní lórí Netflix. Is there a way tó yẹ pé a lè ṣe àmọ́ páwọn raw movie wà tó yẹ pé Yorùbá irú àwọn tí Adékọ́lá Tìjàní ṣe tó jẹ́ raw Yorùbá tó yẹ pé kò sí English kankan bẹ́ẹ̀ ṣé a lè stick to ká máa ṣe 70 Yorùbá 30 tábà tẹ̀ fẹ́ ṣe English kó jẹ́ pé 30% English kó jẹ́ pé 70 Yorùbá. A lè ṣe bọ̀ ẹ jẹ́ sọ bí tí problem kọ́kọ́ wà. Ibi tí problem kọ́kọ́ wà ni pé mo sọ lọ́jọ́ yẹn náà mo ní showbiz láti. There's business and there's the show.
Now, ẹ gbọ́ mi dáadáa o. Ó ṣe pure Yorùbá, ó gbé dé ibi tó ti fẹ́ tà á. Ẹnìkan gbé meat wá tí ò dùn, tí ò náwó tó ẹ. Wọ́n wá rà ju tiẹ̀ lọ. Wọ́n wá rà, wọ́n sanwó ju tiẹ̀ lọ. Ó wá gbé cold meat yẹn lẹ̀. Ìgbà tí kọ́mẹ́ǹtì ń jáde nígbà tí wọ́n tún wo fíìmù, títara bí ló ń kọ́mẹ́ǹtì jù. Tó ń trendy. Tó tún trend. Tó bá yá ìwọ náà máa ronú wá òbí. Ẹ wá jẹ́ kó sọ ìbò díẹ̀ lọ́dọ̀ mi. Now, ibi tí problem wà ní. Lórí yẹn, ìgbà tí online movie bẹ̀rẹ̀. Jẹ́ ń gbọ́ mi. Yeah, àwa ń bì. Ìgbà tí online movie bẹ̀rẹ̀ nìyẹn bẹ̀rẹ̀. Ló bẹ̀rẹ̀ jù. Now, mo dẹ̀ wà lára àwọn tí mo sọ lẹ́ẹ̀kan mo ní mo ti ṣe rí. Àwọn tó wà lábroad ló ń wo online movies jù. Bẹ́ẹ̀ni. Púpọ̀ nu wọn ò gbọ́ Yorùbá. Ó wá ṣe bí ọ Yorùbá. Wọn ò wo fíìmù ẹdẹ 10 minutes wọ́n pa á. Wọn ò wo fíìmù ẹdẹ 5 minutes. I can't understand what they're saying, mommy. My brother mi, kò sí kan téèyàn máa ṣe. Èèyàn máa try láti lè jẹ́ kọ́kọ́ mọ̀ pé mo wà. Now, kẹ́rí ìta máa ṣe ìta lè ṣe pọ̀. A máa change orientation wọn yẹn díẹ̀díẹ̀ àti change ẹlẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ni, gradual process. Àwọn ẹgbẹ́ náà ti ṣe àwọn fíìmù kan sọ English. A máa change ẹ̀ díẹ̀díẹ̀. A máa mú bóyá bí òkè tá a bá ti mú 70-30 English 70 Yorùbá 30 tó bá yá 50-50 tó bá yá 30-70 wọ́n ti máa gbọ́ wọ́n ti máa mọ̀. Brother mi ṣàṣà ní ìlú tó wà ní àgbáyé tí o mọ̀ nǹkan tó jẹ́ Igwe. Bẹ́ẹ̀ni, Igwe, that's true. Wọ́n ti happy dé sí consciousness wọn ni. Tá a bá bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀, bóyá ni ọmọ tó ń jẹ́ nomestic. Mi kú dé India rí tí mo mọ tó ń jẹ́ nomestic. Àmọ́ nèyí. Nèyí pàpà. Inú fíìmù wọn náà láti ń kọ́. A máa kọ́ra wa. Tí gọ́ọ̀mẹ̀ntì wa bá support wa, a lè máa ṣe àwọn fíìmù kan tó máa jẹ́ documentary, docudrama, yeah. Tí wọ́n máa kọ́ èdè, tí wọ́n máa kọ́ àṣà nínú ẹ̀. Ìyẹn fún ẹni tó bá fẹ́ kọ́. But fún marketing, ẹni tó fẹ́ ṣe showbiz. Àwọn Davido tó ń kọ Yorùbá ní orin wọn ò kọ́ English nìkan. Àwọn ọmọ wa tó ń kọ hip hop wọn ò dá kọ English wọ́n fi Yorùbá kún. Ó wá ń ó ti yé gbogbo ìwọ̀nú ara wọn. Wọ́n wọlé. Bẹ́ẹ̀ni. Ẹni ẹ má bínú ẹni tí gọ́ọ̀mẹ̀ntì bá support but mo wà aware pé gọ́ọ̀mẹ̀ntì support industry nígbà kan pé wọ́n ń gbé owó fáwọn kan láti fi produce. A fẹ́ tọwọ́ bọ̀ ẹlẹ́nu ni o. Ṣẹ̀rẹ́ ìméjèèjì wèrè ní. Àmọ́mọ̀. Ajẹ́ tí o bros. Nígbà yìí sì kò gbèrègbè. Kí ló dé tẹ́yìn ò ṣe gbowó ń bẹ̀? Àwọn òsílé. Ni. Nígbà kan support yẹn kí ló dé tẹ́yìn gbowó ń bẹ̀? Àwọn òsílé. Sí lẹ́sẹ̀. Kí ló ṣe nẹ́tíwọ̀kì báyìí torí ọ̀dọ́? À ń gbọ́. Àfọ́dù má lọ. Àfọ́dù máa padà wọlé sí i. Ó máa padà Ṣèyí Martins àwọn méjèèjì wọ́n wà wọ́n wà ókè rárá.
Adékọ́lá Adéwòye olówó àmọ́ mọ́ o mẹ́gà mẹ́sì wọ́n àbí ṣé kò dábàá béèrè ní àwọn òkè o. wàhálà wà òmìnira tí wá yé wa. Àbọ̀dù padà sí ní o. Àbọ̀dù padà sí ní o. Ó ti padà dé. Òun nìyẹn rà mú. Òòrí mú. Òòrí mú òun ni. Ṣé kò yẹ ká béèrè ní? Eléyìí ní tí yóò bí wèrè ní. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní wèrè. Ẹ káàbọ̀ padà. Ẹ̀lọ́ àwọn agbáwo. Ẹ wò ó ṣe gbọ́ ẹ ń gbọ́ mi. Sure, yà ń gbọ́. All right. Kí ló wà tí wọ́n ṣe tí gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ sí Nàìjíríà tí ò sí politics nínú ẹ̀? Go on. Owó tí ẹnu ọ̀fìlẹ̀ yẹn ẹ bi wọ́n pé practitioner mélòó ló jàǹfààní ẹ̀. Tẹ́lá wá bí wọ́n pé practitioner mélòó ló jàǹfààní ẹ̀. Ẹ jẹ́ ká wá mọye practitioner tó ń jẹ lábẹ́ ìjọba tó ń kówó lẹ̀ tó jáwọn tiẹ̀ ní yálà girlfriend yálà àwọn tó campaign fún wọn. So àwọn tó fún lówó yẹn kọ́kọ́ jẹ́ ká mọ̀ wọ́n. Wọ́n kọ́kọ́ jẹ́ ká mọ̀ àwọn tó fún lówó yẹn. Ká wá wò bóyá girlfriend wọn ni àbáwọn tó campaign fún wọn. There's politics everywhere in the country, everywhere in the world. But if they want to develop the country, the industry, come bójú kúrò ní politics industry. Politics industry fúnra rẹ̀ gan tó sìn. Politics industry fúnra rẹ̀. Ó tó sìn fúnra ẹ̀. Ẹ̀yin ò mọ bóyá ń lọ ni. Tí bá tún náà sí ilé ìṣẹ́ tún náà gbádùn. Ẹ sì wá lé ẹ lọ ilé wo lẹ̀ sí. Ẹ sì lé wọ́n ṣe omi tá mi sí kò béèrè pé lójoojúmọ́. Àmọ́ mọ́ o. Now afford jẹ́ ká ṣe báyìí. Ìgbà tẹ́ wà ń lé gan ṣọ́ọ̀ṣì omi tá mi sí kò béèrè pé tó yìí. Ìgbà tá a sì lé náà ṣú ẹ̀ jù. Politics náà ló bá dé àrùn. Afford jẹ́ ká bèrè báyìí. Èmi mọ àwọn èèyàn tó jẹ́ pé ó wù wọ́n láti kówó sílẹ̀ ní Yorùbá movie industry. Láti invest. Ẹlòmíì ní 2 million. Ẹlòmíì ní 3 million. Ẹlòmíì ò ní ju 1 million lọ. Jẹ́ ká mú láti ẹni tó ní èmi ò lówó lọ́wọ́ bọ̀ mú ní 1 million. Tí bá kó 1 million lẹ̀, ṣé mo lè gba 1.1? Ṣé mo lè gba 1.2 ìgbà owó? Àwọn 1 million yẹn kò tí ì ya fíìmù. Thank you. Go on. Continue from there. Ẹni tó bá kó 1 million lẹ̀ sí, ó ń kọ́gbọ́n lọ́wọ́ ni. Máa fowó ètò gẹ̀lẹ̀dẹ̀. No, kì í ṣe kó fẹ́ jó gẹ̀lẹ̀dẹ̀. Ó fẹ́ lẹ́yìn. Kì í ṣe pé kò ní rí. Tó bá ṣe iṣẹ́ 1 million, ó sì lè rí 1 million ẹ o. Ó sì lè rí 1 million ẹ lọ. Bísínẹ́sì bẹ́ẹ̀ máa le díẹ̀ láti ṣe fún ẹni. Because àfẹni tó bá ní ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti gbéṣẹ́ rìn 1 million movie ò lè wọ sinimá. Yes. 1 million movie ò wọ sinimá. Báwo ló fẹ́ ṣe? Kí ló fẹ́ fi kún? Artist wo ló fẹ́ lò? Wọ́n láfọ́ọ̀dù tí ń gba $1 million sí i. So báwo ló fẹ́ ṣe? Mo sọ lórí díẹ̀ o. Ó depend lórí ẹni tó bá ń gbówó bọ̀. Wàá ṣeré. Ó depend lórí ẹni tó bá ń gbówó bọ̀. Àwọn kan sì wá rí. Àwọn kan wà wọ́n dúró ní dúró káwa náà jẹ́ èèyàn tó jáwọn ọ̀gá tó jáwọn tó jù wá lọ. Àbà tó bá gbówó dé a lè má gba 5 kọ́bọ̀.
Àbọ̀ mi ìmọ̀ yá ẹ rí òun gbówó bọ̀ èmi náà ti jìyà díẹ̀. Bẹ́ẹ̀ ni lẹ́nu ọ̀rọ̀ máa kójú sókè. mánéjà láti ẹ̀ negotiate. Láti 1986 ìfìsìn ó yẹ kí èmi náà jèrè iṣẹ́ ọwọ́ mi. Bẹ́ẹ̀ni. Respect sir. Ó yá ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ investment yẹn lọ. Ẹ dúró náà lórí investment yẹn àwọn kan sọ pé àwọn fi 500,000 yáṣẹ́. Mo máa ń láìkì yín Ọlọ́run, mo láìkì alẹ́ yìí mo ń gbádùn yín lálẹ́ yìí. 500,000 yẹn ṣe documentary lọ́yà. Bóyá àti ẹ̀mọ́ àwọn ọmọ ìlú láìsí. Kò yé wa náà ni. Ẹ jẹ́ ká bá rẹ̀ ṣe analysis kékeré láàrin èmi àti yín tàbí ìjọmọ̀ tí ò sí rọ́bẹ̀ fẹ́ni tó bá fẹ́ kọ́gbọ́n díẹ̀ tó fẹ́ mọ̀ pàṣẹ ìdíẹ̀ wọ́n sáré 30. Ṣé bá ní káàsì 10 ẹ máa gba yàrá 10 fún wọn lóòtẹ́ẹ̀lì. Yàrá kọ̀ọ̀kan 5,000. Èló nìyẹn? 50. Ẹ̀dẹ̀ ló 6 days. 300. How many days yìí? 6 days. That's 300. 5 times 6. 300. 300 nìyẹn. Ó kù 200 nìyẹn. Ẹ bá yàrá 5 fún crew. Yàrá 5 fún crew. That's 250k. Ó ti di 550, owó ti tán. Kò tí ì sí kámẹ́rà bẹ́ẹ̀. Ẹni sùúrù mo ṣì mẹ́yẹ̀ bọ̀ lápò. Ọwọ́ 500 ti tán ni mò ń sọ, òṣòwò lè mọ̀. Owó mọ́tò ń tẹ́. Ó ṣe ṣe kí káàsì wọn máa pọ̀. Ó ṣe ṣe kí káàsì wọn máa tó tẹ̀. Ká tún ní 5. Wọ́n máa gbà equipment. Àwọn àbùkéré wọ́n gba equipment 150k. Wọ́n ìsanwó iṣẹ́ o. Inú iṣẹ́ tàdé ń sọ yìí, wọ́n pe Fẹ́mi, wọ́n pe Ọdún. Gbèsè. Ok, wọ́n wá fi ọpọ́n mi méjì sí. Wọ́n máa jẹun o. Bẹ́ẹ̀ ni o. Ọjọ́ 6 o. Ọjọ́ 6 fún múvì méjì. Tí edit, ṣe soundtrack, tí ṣe subtitle o. Editor ò tí ì charge tí ẹ o. Bàbá mi, èmi ò mọ bó ṣe ń rí ṣe o. Ṣé ẹ mọ rísì tí a fi gbé wá sórí pé láti mọ̀ pé àgbà òṣèré lẹ́yìn ẹ̀dẹ̀ ti pẹ́ ní industry gan, so ẹ máa bá wa tàn mọ́lẹ̀ sí. Wèrè ní ó rí pé mo ti kàn lẹ́kọ̀ọ́ mọ́ kọ̀rọ̀ yẹn kò ó ní àwọn. Dání. Monday Abiose. Iye. Ok, mo ti rí. Ó yá pin yẹn. So, Ṣàlàyé bàbá. Iṣẹ́ rí now. Ẹ tí ṣe gbogbo soundtrack, ẹ tí ṣe gbogbo yẹn. Ẹ wá lẹ́fẹ̀ẹ́ ná 500,000. Tó bá wá ya fíìmù tí ò dáa fẹ́lì yẹn. A máa complain. Wọ́n máa wá sọ pé wọ́n gbowó lọ́wọ́ òun, wọ́n náà fẹ́ ṣe fíìmù. Òun ò rí ta. Ẹnìyàn ò ṣe kúkú kówó yẹn lọ sí sọ ẹlẹ́gbà. Ó fi empower èèyàn ní kóòrù. Kọ́ máa kẹjà, kọ́ máa tà. A dẹ̀ máa pawó everyday, wá dẹ̀ máa wọlé o. Owó fíìmù máa ń ṣòwò kékeré, brọ́dà mi. Ẹ má bínú pé mo fẹ́ cut ní sọ. Ṣé mọ̀ pé question tí mo béèrè yìí ó base lórí nǹkan tí mo ti gbọ́ tọ̀bí tó ti sọ lójú wa rí pé with 500 600 a máa ya movie now 2-3 days la máa lò ní industry ní location náà máa wò pókè irú movie tó máa fi 2-3 days ya with 500,000 naira kí ló fẹ́ jáde gbọ̀gbọ̀ kí là ń gbò gọ̀gàn kí ló fẹ́ kọ́ wa. Because someone has already said with 500 600 a máa ya movie now.
béèyàn bá ṣe fẹ́ tó wọ́n ní bọ́wọ́ eku bá ṣe tó ló máa fi ń bọ́jú. Ìmọ̀ eku ni wọ́n ìtẹ́. Bẹ́ẹ̀ ni o. Ẹni tó bá ṣe 500 kó má expect pé bí òun máa ta 1 million. Tó bá ti ṣe tó ríta tó ń kó nǹkan ẹ̀ kiri don't stop by bus stop. Okay, jẹ́ ká padà sórí investment wa báyìí sìn. Now, I want to invest in a movie, in Yoruba movie industry. Mo fẹ́ invest. Káti ẹ̀ kọ́kọ́ sọ pé mi ò tí ì fẹ́ lé cinema for now. But mo fẹ́ lé online movie, mo fẹ́ lé online. Cinema mo mọ̀ pé budget ńlá ni èmi ò ní. Kí ni budget tí mo lè kọ́kọ́ kólẹ̀ tó jẹ́ pé kò ṣe kan tó máa wò tó máa ní lighting yìí wrong ká ló ṣe subtitle yìí báyìí tó jẹ́ pé director máa ráyè láti jókòó ti editor owó ló ń jẹ́ bẹ́ẹ̀ o kó yá ẹ pí ẹ̀ fún mi mo fẹ́ ṣe correction owó má fi mí rẹ́rìn. Editor ló ní director tó ti ní ó yá editor jókòó fún mi. Àbí director kò ní wà lórí iṣẹ́ yẹn kó kúrò ń bẹ̀ kó fi assistant ẹ̀ sí àbí kó fẹ́ ọ̀kan sílẹ̀ fóun náà wá gba bòmí lọ. Mo fẹ́ ṣiṣẹ́ gidi. Ni mo bóyá understand. Online. Tówó bá tówó director àjókòó sí location àṣìṣe. Tówó bá tówó director máa ń sá kúrò ní location. Mi ò lówó cinema èlò ni mo lè invest. Tí n bá wá invest yẹ how many months ni màá fi gbowó mi padà. Olóòtú. Àlejò wa. Ní sórí burúkú pẹ̀lú péré yìí. Àmì o. Ibi tá máa kọ́kọ́ ti bẹ̀rẹ̀ ni pé. Bó ti tẹ́wà ìrora ni. Ṣé rí ọ̀rọ̀ owó tẹ̀sán pẹ́pẹ́ kúlẹ̀ yẹn? Tí a bá fi ṣe screenplay ta cast, owó ṣòro sọ pé kẹ́ ẹ kúlẹ̀, màá dẹ̀ sọ reason. Màá sọ reason. Tẹ́ bá wo story yìí tẹ́ wo strength story yìí ẹ máa mọ strength àwọn artist tó lè kúlẹ̀. Tẹ́ bá ti mọ strength àwọn artist tó lè kúlẹ̀ lẹ́sẹ̀sẹ̀ máa pè àwọn artist tó máa kúlẹ̀ àwọn náà máa wá sọ charges wọn. Tó ọ̀bà tí sọ charges wọn tí ẹnìkan bá wà nkọ̀rọ̀ kan tó ń sọ fún yín pé tẹ́ bá kóye kan báyìí wá màá sáré bá yín ṣe ó fẹ́ bá ti yín jẹ́ ni o. Ṣé ń gbọ́ òpè tí ẹ̀ ṣé ń gbọ́ o. Now, if you put your stories together, you put your cast together, ẹ máa ti mọ strength ẹ dẹ̀ máa ti mọ charges àwọn cast ẹ ti máa mọ charges àwọn crew yín ìgbà yẹn lẹ máa sọ pé this amount can work. Tẹ́wárà amount tó lè work yẹn náà ẹ máa ṣì padà lọ tọ́jú àwọn owó kan torí nǹkan tá a bá lérò. Miscellaneous. Brother, tẹ́ bá fẹ́ shoot tójò bá rọ̀ tẹ́ ẹ lè shoot lọ́jọ́ yẹn mọ́. Exterior de la bẹ́yà àti lánà. Tẹ́ bá dé àdúgbò kan táwọn ọmọ ọ̀tá bá ba gbogbo ẹ̀jẹ̀ tó jẹ́ kẹ́ shoot. Owó jóná lọ́jọ́ yẹn. Gbogbo kíní àwọn èèyàn kí ń rí kó tó sọ budget. So àwọn á tún fi yẹn náà lẹ̀. Wọ́n bá wá fi yẹn lẹ̀. Ṣé nígbà tó bẹ̀rẹ̀ fíìmù eléyìí fún èmi àti yín láti mọ̀ ni. Wọ́n bá ti snap fótó láyé àtijọ́ wọ́n máa náà mú lọ dark room lọ́fọ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni bí mo ṣe rí dark room ní market. Ó mọ nǹkan best film ńgbà mí lè máa tà. Nígbà tí Fúnkẹ́ ṣe Jennifer àti Àpáàdì. Àpáàdì náà rò kó máa tà. Àpáàdì náà náwó sí. Wọ́n kàn fi Jennifer ṣe backup support. Ta ló rántí Àpáàdì mọ́? Jennifer sì ń jẹun lọ. Bẹ́ẹ̀ni o. So dark room ni. Tẹ́ bá fẹ́ gbé fíìmù lọ cinema, you cannot say èèyàn tẹ́ni gbọ́dọ̀ wọlé wá wò. Robot ló kó bọ̀ ni. Èèyàn kàn bẹ lóhùn kí business tó ń fẹ́ ṣe
kó wà fruitful. When you have a good movie, ó máa fẹ́ lára ẹ̀. Ó máa fẹ́ lára ẹ̀ because ó dàbí bọ̀bọ̀ kan, mo bá bọ̀bọ̀ yẹn ṣe fíìmù lọ́dún kan. Mo kọ story fún, mo direct, mo ṣe everything. Ó wá ń kọjú, ó sáré lọ, ó gbé fún mákẹ́tà. Wọ́n ná ní iye tí ò yẹ kán ná. Ó wá padà pè mí, why tí mo ṣe bẹ́ẹ̀ fún? Mo wá béèrè question kan lọ́wọ́ ẹ̀, mo ní ṣé fíìmù yẹn dùn? Mo ní mi ò ṣe mákẹ́tà mi kọ́ ni màá sọ pé ó máa ta. Èmi ti ṣiṣẹ́ tèmi náà. Èmi ti ṣiṣẹ́ tèmi. American film tó ń tàgbà àwọn kan fúnra wọn ò mọ̀. Fíìmù kan wà, mo ṣe research fíìmù kan, wọ́n pe fíìmù yẹn ní Australia, wọ́n ná $400 million. Ṣé ẹ gbọ́ rí? Lórí Australia mi ò gbọ́ rí. Tó bá kó $400 million yẹn fún mi, ìyá ló máa ṣẹlẹ̀. Tí bá gba Oscar ó lọ́wọ́ ayé nú. Ṣínà Ràwọ̀, àrí ẹ o. Now, Afford, to let me No, go ahead. Afford, mo rí pé precisely o fi exact amount owó yẹn gangan. Sórí ìdí tí mo ṣe ń bèrè question yẹn lélẹ́yìí. Sórí àwọn tó wà ní báyìí, people in diaspora, ohun wọn kan invest in the industry yẹn. But ẹlòmíì fẹ́ mọ̀, okay, tí mo bá tiẹ̀ fẹ́ lọ gba loan, mo fẹ́ gba loan, mo fẹ́ kó fáford, mo fẹ́ gba loan, mo fẹ́ kó fún marketer kan tí mo producer tí mo kó good. How much am I looking at? If you can just give them a range. Ẹ̀gbọ́n tó bá fẹ́ gba loan, wọ́n fẹ́ kólẹ̀. Ẹ jẹ́ kó máa gba àwọn loan tó ṣe yangàn. Okay. Ẹ lọ wo rẹ́kọ̀dì wedding party. I think they spent like 115 million or so. 115 million naira. Agbobe. On which movie? What ti rí over 450 million. Yes. Bọ̀ ṣe mọ̀ pé tẹ bá sọ fún yàn pé kókó 100 million dẹ̀. Àwọn yìí bí ìwèrè ni. A ní ṣe Ògúndé ló fẹ́ gbé padà wá ni. If you want to make good money, nǹkan tí màá kọ̀ sọ ni. Anybody who bá fẹ́ invest, who fẹ́ make owó gidi kó náwó gidi. Okay. Who bá fẹ́ náwó gidi kó wá fẹ́ pa owó gidi kó náwó gidi. Now, Afford, let's go to the marketing. To marketing. Ká gbá àwọn marketer wọlé díẹ̀ because ó ti le jù. Torí táìmù kan wà tí mo bá àwọn marketer kan ní kí n jẹ́ ká ṣe zoom, mi ì fẹ́ dárúkọ wọn, kí n jẹ́ ká ṣe zoom, kí n pe àwọn, kí n wá pe àwọn director mẹ́rin mọ́ àwọn ká ṣe zoom, ká ní gbogbo wáyé wà live papọ̀. There are some things we need to talk about. Marketing ò rí bí ìgbà kan rí, kò sí nǹkan tó jẹ́ kó dùn mọ́ta mọ́. Àwọn ọmọ yẹn ń sìn YouTube lẹ́gbẹ̀ẹ́ orí ẹ̀kan ń lọ. Wọ́n ti lọ ta ojú ọjà, wọ́n ẹ̀ṣẹ̀ wá gbé padà wá fún àwọn káwọn bá wọn ṣe kinní kan. Ó tẹ̀ ti pọ́ tí ẹ̀gbọ́n tó tẹ̀ máa ń ṣe pick your copy now. Ẹ̀gbọ́n yìí ò tà mọ́. Now, kí ni role àwọn marketers wa níbi tá a bá dé yìí? Àbí kò sí marketing mọ́? Lóní kálukú market, yẹ YouTube ní everybody lọ́sìn ká fi marketer lẹ̀. Torí mo gbọ́ngbà kan wọ́n ní marketer kan gbé fàfọ́ọ̀dù, àfọ́ọ̀dù kan ń ya iṣẹ́ back to back gbà. Network jẹ́ kí n gbọ́ yín, èmi ò rán yàrá kankan jẹ́ o, èmi máa sọ̀rọ̀ ni o. Wọ́n ti báàní mi rí, wọ́n ṣe máa báàní mi, èmi ò rán yàrá ṣe, mi ò gbọ́ question yín. Ok, ṣé o ń gbọ́ láyé sí i? Ṣé ẹ gbọ́ mi? Mo ń gbọ́, èmi ń gbọ́ dáadáa. Question mi ni pé ṣé marketer sáwọn marketer ṣì wà? Ṣé àṣẹ kékeré ká sì gbọ́jà lọ bá wọn àbí kó ní kálukú máa gbọ́jà ẹ̀ lórí YouTube ká lọ máa ta nǹkan wa? Ṣé marketer ní nǹkan tó lè tó sì fẹ́ offer? Are marketers still offering anything? Are they still marketing anything?
Oh, bọ̀dá yóò gbádùn wa láì. Àti débi tí olóògbé sábàyì. Bẹ́ẹ̀ni. Oh yeah, let's go there. Èmi ò bá mákẹ́tà kankan jà mí jẹ́ ìṣòro tí mákẹ́tà kankan. Mi ìdẹ̀ kì í ṣe ọ̀rẹ́ mákẹ́tà kankan láti yẹ. Mi ní special mákẹ́tà kan tó láìpẹ́. Ẹ lè gbọ́ pé wọ́n ní ẹ gbọ́dọ̀ lo àfọ́dù sí i. Àgbọ̀dù gbọ́dọ̀ direct wọn ọ̀sùn ṣẹlẹ̀ rí. Now, láti ilẹ̀ náà láti ilẹ̀ láti ní market network. A ní distributor. A ní promoter. Ọ̀rọ̀ mi yẹ yín. Yeah, confirm. Gbogbo tí mo ṣe distributor àti promoter. A ní distributor. Distribution network you want to break. Torí pé wọ́n ní foresight. Tí wọ́n bá ní foresight, by now, ó yẹ kí wọ́n ti internet yẹn, àwọn tó ń gbé fíìmù online yẹn, ó yẹ kó ti wà under one umbrella. Àwọn other means téèyàn lè gbà market fíìmù. Àwọn táwa bá àwọn tààrí tó ràn wá lọ́wọ́ tó ń ṣe kó lè dà fún dọ́ọ̀tì gbà yẹn wọ́n ò rí kíní ẹ̀ kó ń bọ̀. Púpọ̀ ni wọ́n gangan ṣẹ̀ṣẹ̀ ń adapt mọ́ online báyìí. Online tó lè ṣẹ̀ṣẹ̀ adapt mọ́ ẹ̀ ó wà lára nǹkan tó torí ẹ̀ bá ní nígbà yẹn. Ẹ jẹ́ àwò kí ló ṣẹlẹ̀ o, kí ló dé? Wọ́n ní mò ń gbéṣẹ́ fún online pé èmi ni mo fẹ́ bà ọjà jẹ́. Ṣé ilẹ̀ kọ́kọ́ gbéṣẹ́ fún online ni? Èmi dẹ̀ bí wọ́n pé ṣé mo ṣọ́ọ̀ṣì òfin pé kí n má gbéṣẹ́ fún online láti lẹ̀. Kò sínú constitution torí wọn mọ̀ tó máa ṣẹlẹ̀. Military school mo lọ, mo máa ń tẹ̀lé òfin kan. Bẹ́ẹ̀ bá fi mi lófin, mi ò ṣẹ̀yìn nìyẹn. But ẹ lọ kọ́lẹ̀ lénìí, market yín tó ń bọ̀ nìyẹn. Bàbá, nígbà tí mo kọ́kọ́ dá Amẹ́ríkà mo fọ́ sára, mo mú CD fíìmù mi wá mi rí display ẹ̀. Kò sí DVD mọ́, wọ́n ń wò ń bì. Mi ò rí o. Ìbọn bá jẹ dèkò, mi ò rí o. Now, ẹnìkan wá sí dúró kó bẹ́tà CD, kó ló fẹ́ tà sí. Àwọn marketer ṣì wà. Àwọn new marketers ti wà. Okay. Irú àwọn film one. Marketer ní film one. Àwọn film one. I don't know. Àwọn film one kọ́ ló market fún Netflix ni. Àwọn ni. Àwọn film one yẹn, àwọn náà máa ń bá Tóyìn náà ta iṣẹ́ ẹ̀ sìn, Tóyìn àìmọ̀. Atoye Abraham. All right. Àwọn film one tá ń sọ yìí, marketer làwọn náà o. Àwọn marketer wa tẹ́lẹ̀ náà, marketer ni wọ́n o. Marketer ti pín sí méjì. Ó ti pín sí méjì. Now, CD tó bá tàjù sí, CD yẹn náà sì gbọ́kànlé. CD tó bá wá tàjù sí Èkó gan Lagos State go láti ìfúnra rẹ̀ mọ́. Video club mélòó lẹ́yìn ìgbà kò ta mọ́. Kò sí mọ́. Kò sí video club mọ́. So online tún ní next market. Online yẹn dẹ̀rẹ̀ àwọn náà ṣẹ̀ṣẹ̀ ń try láti understand ẹ̀ ni. Cinema another market. Wọ́n tún ṣẹ̀ṣẹ̀ máa lọ mọ bó ṣe máa understand ẹ̀ ni. So ẹni bá fẹ́ ṣe business kó bá marketer tó bá understand the market tó ń bá ń lọ kó lọ bá ṣe. Market tó bá ń lọ bóyá Òyìnbó ni bóyá Mushin àbí Lẹ́kì tó wá ti fẹ́ lọ bẹ̀. ọ̀rọ̀ nìyẹn. The industry now ó náà kan tó ṣì wà ní industry that I still respect, like I respect so much nípa
production wọn nípa àwọn iṣẹ́ wọn tó yẹ kó tó bá rí ìyẹn wò pé yes iṣẹ́ leléyìí tẹ máa jókòó tẹ máa wò tẹ́ẹ̀ni fẹ́ dìde ń díẹ̀ báwo náà ṣe máa sanitize industry I mean àwọn iṣẹ́ tó jẹ́ pé kò make sense I'm not going to mention anything I just want to like àwọn movies tó jẹ́ pé kò make sense tó jẹ́ pé wọ́n lè sanitize ẹ̀ láti sọ pé òkè tó bá ti fẹ́ ṣerú movie yìí ṣé ká kọ́kọ́ bú ẹni tó fẹ́ kọ script ni àbí ká bá producer sọ̀rọ̀. irú ẹ̀ ní wò lélẹ̀ ìbáyìí. ẹ̀rín àbòsílẹ̀ ẹ̀rín yẹn. láti sanitize Nàìjíríà. ọ̀rọ̀. Ọlọ́run á fún wa ní Nàìjíríà tọ́jú tá a bá ti tọ́jú Nàìjíríà wọn á tọ́jú industry. ohun yẹn nìyẹn. ó parí. ohun yẹn nìyẹn. a bèrè question lórí yẹn mọ́. now ẹ jẹ́ kẹ́mi wọ agbo ibi tó ń dùn èmi tẹ́mi fẹ́ ká lọ lélẹ́yìí lẹ́yìn àpèsìn mi rò pé múfì indigenous mi tún wà ní sùúrù mi sọ indigenous ó yá fún mi lẹ́yìn àpèsìn ó ní ronú sí torí mi ronú sàpèsìn kí n tó sọ. ok mo ṣẹ̀ṣẹ̀ ń wo Olúwo Àgbáyé. Olúwo Àgbáyé ta ló ṣe bí. Adébáyọ̀ Tìjàní. Tí Shita ṣe kí níbẹ̀ iye kò ń ṣe 100% indigenous now. 100%. Okay. Ẹ má jà. Ṣé ibi téèyàn bá rìn dé ló máa rí mọ́. Ẹnìkan wà tó ń pè ní Gbógunbẹ̀. Ìbàdàn ló wà lọ́nà àwọn júnior wa ni. Ẹ lọ wo àwọn fíìmù ẹ̀. Ẹ lọ wo àwọn fíìmù ẹ̀. Kí lẹ porúkọ ẹ̀? Gbógunbẹ̀ Ìbàdàn ló wà. Bàbá kan náà tún wà tó ń pè ní Abisogun àgbà. Abisogun, yeah, that's true. Ó di méjì. Ẹ lọ wo fíìmù tó ń pè ní Dẹ̀dẹ̀ Ẹ̀gbò. Ó pọ̀ but problem ta máa ń ní ṣe kí n sọ fún yín. Ibẹ̀ náà ni mo ń lọ. Àwọn tí fíìmù tí ó bá ti ní àwọn táwọn èèyàn ń retí inú ẹ̀ wọn ò ní sáré lọ díẹ̀. Ó tún máa ń wojú. Àwọn audience dẹ̀ ló fà á. Ọdún náà fẹ́ wò, Fẹ́mi náà fẹ́ wò, Afọ́dù náà fẹ́ wò, Àrèjà náà fẹ́ wò, Báyọ̀ Tìjání náà fẹ́ wò. Kò ní jẹ́kẹ́ lòmíì wo fíìmù tó dáa. So ojú náà máa fi wo so ojú yẹn náà làwọn tó bá fẹ́ cast wọn náà máa fẹ́ wò pẹ̀lú wọn. Àwọn fíìmù kan wà tó jẹ́ pé tẹ́ ẹ bá wò fúnra ara yín lẹ máa sọ pé àwọn ilé ìṣiṣẹ́ ọpọlọ sílẹ̀ Yorùbá dẹ̀ ni wọ́n. My brother lẹ́yìn Oríkì tèmi kìí 6 years ago mi ò ní ka fíìmù mi máa ra àwọn fíìmù tí mo ń ka yìí o ṣe pé fíìmù ara mi mo tún sọ o. Àfẹ́gbọ́n yẹn nìyẹn o àfọ́ọ̀dù má bínú sórí 1207 yìí ẹni tá a pín ẹ̀ yìí ẹni tá a pín ní kọ́mẹ̀ntì ẹ̀ yìí an investor tá a mọ̀ tó ṣú ọ̀gan ni ó sì ń rú lójú. pé only Afod has not answer but only Afod did not answer the question how much can investor invest in a Yoruba movie that is ẹnikẹ́ni yẹn bẹ̀rẹ̀ láti 50 million. 50 million 50 million okay 50 million naira. 50 million naira thank you nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn ẹni yẹn sure confam ni okay jẹ́ka máa bọ̀rọ̀ wa lọ jẹ́ka máa bọ̀rọ̀ tiwa lọ ìyí tí mo sọ ni pé now ìgbà tí wọn náà fẹ́ fún wa lórúkọ àwọn òfin ká lọ wò ó sìn á láti máa ṣàwọn kọ̀ọ̀kan ni. àwọn tó ń ṣàwọn orúkọ tá a gbọ́ rẹ̀ ń ṣàwọn ọ̀rọ̀ Abógundé wọ́n wà lóòótọ́ but nǹkan tí mo sọ ni pé ṣé àwọn kan wà tí wọ́n lè invest on indigenous ó lè kú ó wà lẹ́dọ̀ọ́lá. lọ́dà mi ò ẹni mo ṣàwọn kọ̀ọ̀kan àwọn tí mi ò ṣàṣẹ́ ìmọ̀rúkọ wọn jù àwọn tí mo ṣàyẹ lọ. Savage. Àwọn èèyàn fẹ́ ní fílẹ̀mù
a lot of things ló wà involved. Ọláyà. Bẹ́ẹ̀ ni mo wẹ́pọ̀ náà tó yẹ. Ọláyà ìgbé bàbá ní I spent 52 million on my last movie. Wọ́n lè fi àfihàn ẹ̀sìn fi 10 years ago. Bẹ́ẹ̀ Movie tí wọ́n ṣe ní Hausa, Yorùbá, English. Movie yóò jáde. Aditu. O wàhálà wà ní movie yẹn lóòótọ́. Movie yóò jáde. Òótọ́ ni, wọn ò parọ́. Now, Aditu ò jáde now. Aditu tí Ọláyà Igwe ṣe wọ́n ná 52 million ní 10 years ago. Bẹ́ẹ̀ni, 10 years. Movie yóò jáde. Ó wá tó 500,000 bọ̀ ní yẹ́ yìí. Ó wá ní kí kòrò má gba abẹ kọjá. ọ̀rọ̀ ni. Aditu is on YouTube. Yeah, it's on YouTube. Nice one. Wow. Bàbá náà ti down already. Okay. Now, afford tẹ́ka padà síbi indigenous tí mo sọ yẹn. Ṣé mi ò lè kọ indigenous story kí n fi Ọdúnládé lead kí n fi afford ṣe antagonist kí n lo Fúnkẹ́ Akíndélé bí ìyàwó ọba kí n lo fún mi lórúkọ àwọn tí wọ́n ó ti mú lọ sáwọn tó jẹ́ pé no okay jẹ́ ká ṣe báyìí má jẹ́ ká lo Fúnkẹ́ Akíndélé bí ìyàwó ọba. o get nǹkan tí mò ń sọ. mo mú nǹkan tó ń ṣe ó kásì ni. ìsẹ́yìn ojú táwọn èèyàn fẹ́ ṣé nǹkan tó ń sọ ni pé ojú táwọn èèyàn fẹ́ rí wọn ò fẹ́ cast nínú indigenous ni bí a kì í sọ bẹ́ẹ̀. okay. Irọ́. Ṣé rí fíìmù tí ẹ bá fẹ́ ṣe 500,000 ẹ lè kásì àwọn ojú tó dárúkọ yìí náà. Indigenous ni mò ń sọ ń sìn o. Òun náà mò ń sọ, òun náà lèmi náà sọ. Ẹ fọ̀rọ̀ 500,000 sílẹ̀. Now, omi ò ní pẹ́ kú. Now, ṣé rí fíìmù tí ẹ bá ṣe ní normal standard tẹ́ náwó gidi sí tẹ́lu àwọn ojú yẹn náà sí. Ẹ̀yẹ́ gbé lọ sinimá kẹwàá gbé English film pàdé ẹ̀. Lásán lẹ rò pé wọ́n lo Tóyìn àti Fúnkẹ́ àti Ọdún ni. Wọ́n mọ̀ kán bá wọn púùlù crowd ni. Wọ́n mọ̀ kán bá wọn púùlù crowd, wọ́n mọ̀ pé àwọn èèyàn fẹ́ rí wọn. Ẹ gbàgbé wèrè. Àwọn yẹn súnmọ́ crowd. English actor tó lò tó máa gara wá èèyàn mélòó ló máa súnmọ́. Ìgbà tí mo ti rẹ̀ lókìkí òye lórí Amazon mo fọ́ pé nice one. Tóyìn tó máa yí láàrin àwọn audience Ọdún tó máa bá wọn fáǹsì ẹ̀ ṣeré àwọn èèyàn wá wò ó. Bẹ́ẹ̀ni. Bọ́dé ẹ ṣe dáadáa. Ṣe dáadáa ká náwó dáadáa. Ẹ jẹ́ kí n tún bá ẹ̀yìn director sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n tún. Fíìmù yẹn dáa jù. Ta ló yá? Múyìwá Adébọ́lá. Ok. Ṣé kò ṣe níwọ̀n yìí? Kò ṣe tó ẹ̀ṣẹ̀ yà yẹn. Èyí tó ṣẹ̀yẹ̀ ṣe yẹn. Ok, mi kàn ti gbàgbé orúkọ táìtù yẹn. Gbàràdà bí kìíní Gbàràdà. Ṣé 500,000 lọ́nà sí? Ó jù bẹ́ẹ̀ lọ o. Torí mo rántí gbàtẹ́gbọ̀n wá sí Amẹ́ríkà ń gbà yẹn ká pè wọ́n apẹ̀gbọ́n jókòó ní pé ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀. Ẹ sọ ń gbogbo àwọn investor 500,000. Kán lọ wá bí jókòó sí. Kán lọ wá bí jókòó sí. Now, afford, ẹ jẹ́ ká wait after ṣe lọ́yà bèrè. Ẹ má bínú, ẹ jẹ́ kí sáré bèrè question yìí ká tó. Now, as a director, tẹ bá mọ̀ pé movie kan lélẹ́yìí pé artist yóò good fún role yìí, ṣé ẹ máa ń ṣojú ṣáájú? Ẹ lọ bèrè mi. Ṣẹ́gbọ́n gbà tí mo bẹ̀rẹ̀ ètò dẹ́kun wọ́n lálágídí dé. Wọ́n ní kó 10 million wá. Tó bá lóun lò fẹ́ ṣe róòlù tí ó bá ti lè ṣe máa sọ fún kó já ṣe ìyìn sórí ṣe tó lè ṣe. Tó bá ti fojú ṣáájú sí ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún gbogbo yín sí ẹ tó bá ti fojú ṣáájú sí sẹ́ẹ̀ kàrí àti tiẹ̀ ló ń bàjẹ́ kì í ṣe kàrí àyẹ̀ tó kì í sí. Ẹni yẹn òun ẹ̀kú ẹni bọ̀ tí wọ́n bá yá ara tiẹ̀ jẹ́ ni. Because fíìmù yẹn ò lè rìn dáadáa. Because èmi ti wo indigenous movie rẹ̀ máa kí n pè ní total indigenous bóyá wọ́n ṣe eré abúlé tí wọ́n fèèyàn kan sí
ṣe pé bó tẹ̀ ṣe sọ Yorùbá ẹ̀ ń bẹ̀ gan-an mọ́ òkè òkè wọ́n ṣe káwọn kúkú sọ pé Èkó lòun ń gbé kò gbábúlé eré abúlé tó tún ṣe pé Yorùbá yẹn gan tún ní eyelashes ó ní eyelashes nínú eré abúlé tó jẹ́ pé o múra bí kò ń ṣeré pé òkè ó ń gbé lábúlé bí àwọn. ìyẹn da èèyàn tó lọ sẹ́wọ̀n fún 15 years èkánná tó gbé wọlé ló wà lọ́wọ́ ẹ̀ tó fi jáde. ibi tí mò ń lọ ni o tó lè tọ́sọ̀ ẹ̀ ibi tí mò ń lọ kíkọ nìyẹn tó kú tí a bá sọ nǹkan táwọn èèyàn fẹ́ mú lọ ó máa dùn mí ibi tí mò ń lọ nìyẹn tó fẹ́ béèrè question yẹn náà fọ ẹjọ́ ò kì í ṣẹjọ́ ra wa ká má mọ̀ gbá mi gbọ́. fóònù mi máa kú sí ẹ̀ ní bínú ni. Oya jẹ́ ká sáré bèrè tó bá ti kú àmọ́ ẹjọ́ ìṣẹ́jọ́ ra wa ká má mọ̀ dá fourth where do we need to improve where do we need to improve ibo ni a ti gbọ́dọ̀ improve ra wa. Ibi tá a ti kọ́kọ́ gbọ́dọ̀ improve we really need to improve Jerry no knowledge is lost. There are new technologies, new training. Everybody endorse rẹ̀ láti train rẹ̀ láti gba new technology wọlé. Àwọn ọmọ kan wà sí tó ń fi sínú ayé wizard ni wọ́n ẹ gbà wọ́n síṣẹ́ ẹ bá sọ pé ọ̀gá wèrè kan ni yín. Wow. Ẹ̀jọ́ ìmọ̀ ẹ jẹ́ ká jọ develop ẹ̀ papọ̀. Ìwọ náà má sùn bí igi tó ń lo ṣọ́ọ̀tì ayé àtijọ́ ẹ̀ka àyà sí yìí ẹ̀ka àyà long shot ó máa lọ́nà ni o. What? Everybody needs to train yourself. Update yourself. Then wọ́n pa kọ́gbàgbé tribalism. Kọjẹ́ ká wà papọ̀. Káwà fọwọ́ lẹ́nu. Beautiful. Wà papọ̀ yẹn. Beautiful. Ẹ̀mí pé bóyá àwọn English àwọn kìíní kí wọ́n papọ̀ àbí just industry Yorùbá industry. Papọ̀ àti English àtàwùsà àti Yorùbá everything ẹja papọ̀. Okay, kí bá tí àfọ́ọ̀dù tó kú, what is your word? What is your word for your fans? What is your word for your fans? Well, my word for the fans kì í ṣe ọ̀rọ̀ fíìmù. Stay out of drugs. Stay out of drugs. Ó máa yé ẹni jẹ́ ni o. Afford has spoken. Actually, bro. Stay out of drugs. One love. God bless you so much. Ọpọlọ yóò ní dìbà o, á ti mọ̀ yín tipẹ́. Nǹkan tó máa jẹ́ káwọ̀ pé ta ni gan. Ọlọ́run ní jẹ́ kó dé sí yín lágbára Ọlọ́run. I really appreciate yín gan ni. Appreciate yín ni. Bẹ́ẹ̀ ṣe mọ́rọ̀ yẹn tẹ́ mu lọ lọ́tún tẹ́ mu lọ lọ́sì yẹn. In fact, ẹ ti bá wa tàn mọ́lẹ̀ sí i. Àṣetàn ló mọ̀ kán ti kúrò jẹ́ máa sọ̀rọ̀ bí lọ. Àfọ́dù tó sọ̀rọ̀ àfọ́dù ṣẹ́ẹ̀kì tébù rẹpẹtẹ ní pàápàá. Nítorí wípé ètò ní we don't want you guys to go we are not going to our Facebook live today. Ta ló fẹ́ sọ̀rọ̀ sí nǹkan tá a gbọ́ tó wà nílẹ̀ yìí. Ẹ̀yin náà fẹ́ sọ tí ẹ má jẹ́ ká ṣe repetition no. Ẹ̀yin náà fẹ́ make your point, you want to go straight to the point. Ẹ má jẹ́ ká máa tọrọ wá sọ make your point and let's go. Ó yá jẹ́ ká máa mú wọn kọ̀ọ̀kan èèyàn mẹ́rin ló wà ń bẹ̀ yẹn. Make your point, ibo ni kàn ti improve industry. Tàdé bèèrè lọ́wọ́ kan rẹ̀ ló pè wọ́n lé náà fẹ́ wọ́n. Tàbá ti rí pé ẹ̀sọ́ nǹkan tẹ fẹ́. 1 2 3 4 1 ó yá. Tàbá ti rí pé ẹ̀sọ́ nǹkan tẹ fẹ́ ta fẹ́ a máa yọ kúrò ní o. Make your point and let's continue. Kí lẹ fẹ́ in the Yorùbá movie industry? Kí lẹ fẹ́ kí lẹ expect. Látọ̀dọ̀ wọn. Call me certified baba Ìbàdàn. A ti pèèyàn kan. Ẹni yóò wọlé. Oh, okay. Ẹni yóò wọlé. All right. So ká mú bẹ́ẹ̀ lọ́wọ́ kan. A fẹ́ bú anybody, a fẹ́ mention orúkọ, we just want to make your point and let's go. Bó ṣe máa rí nìyẹn. Wọ́n ṣe lè sensitize industry, bẹ́ẹ̀ ti ṣe lè lọ nǹkan tá a fẹ́ nìyẹn, a fẹ́ mention orúkọ anybody bíbá yìí o. Certified àbábọ̀dá sí mú yóò yá let's have it. Bàbá tí mú tẹ́ bá dé ti dáhùn, a máa dá yín kúrò, ẹ má bínú o. They should stop fixing nails in village movies. Hello sir.
Hello, ẹ káàsán. Ẹ káàsán, ẹ kálẹ́ o. Ìbàdàn bàbá. Ó mà kí n gan. Wọ́n tún lògo. Kí lè rí intent, kí lè rí dáadáa ni. Ó yá bàbá, ẹ jẹ́ àgbọ̀ yín, ẹ jẹ́ àlọ́ straight. Ok, àkọ́kọ́ mo kọ́kọ́ kọ̀mẹ́ndì afford. Gbogbo Afford sọ, òótọ́ ni mo dé báàkì wọn, ó ti wà ní industry yẹn ti pẹ́. Ó dẹ̀ mọ bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ni. Tí mo fẹ́ sọ ni wípé bá a ṣe máa develop ara wa àtọ̀tún àtòsì. Bá a ṣe máa kóra wa papọ̀. Táàdẹ̀ máa make sure wípé èdè wa yẹn, language wa yẹn, indigenous language yẹn, ká rí wípé olówà ní ọkàn wa láti develop, láti gbé sókè. Orílẹ̀-èdè tó bá ti gbàgbé èdè rẹ̀, orílẹ̀-èdè yẹn ò ní pẹ́ parun. Àjẹ́ńtẹ́ sọ wípé àwọn òyìnbó máa wá kọ́ wa ní èdè yẹn, you are right. Láti NC ni mo ti kọ́ Yorùbá, mo ṣe NC, mo ṣe Yorùbá lẹ́sìn, mo ṣe Yorùbá first degree, mo ṣe Yorùbá masters, mo ṣe Yorùbá ní PhD, mo bẹ̀rẹ̀ PhD mi kí n tó kù Nàìjíríà. Wow. Bí gbogbo nǹkan ṣe ń lọ, èdè Yorùbá èdè tó dáa ni, èdè tó jáwó ni. Mọ́ní èsì fẹ́ sọ yẹn, fíìmù yẹn ò tà ní kọ́ńtì tó ṣe, Christian yẹn ti ṣe kò tà. Bẹ́ẹ̀ni. Orí Netflix yẹn ti pa owó wọn. Bẹ́ẹ̀ni. Anybody bá ṣe fíìmù tó jẹ́ Yorùbá tí ò bá tà ní sáìdì kan, kó try sáìdì. Tó gbé lọ́bọ̀ míì. Tó bá believe nínú kan tó ṣe. Ẹja mẹ́sàn-án wípé èdè yẹn, business tó bá gbé aṣubú ńjọ́ kan, ó máa gbé wa dìde. Ọ̀rọ̀ nìyẹn o. Thank you baba. God bless you. Just keep it up. Allah will be with you. Ẹ ṣé bàbá, we love you too. God bless you. Ẹ ṣé gan sir. All right. Yes, sir. Ẹ ṣé gan sir. Ó yá o. Ẹja mélòó mi? Ẹja Mercy mo ní take it easy o. Má kí n take it easy rárá, mo fẹ́ bá ẹja. If you want to come on board, let's have you. Arẹwà Dáìrò Ọlálékan, àwọn tó apply nìyẹn. Àwọn tó apply. If you want to say something, let's have you please. Just 12:07. Àwa ń bá yín jà o. 12:07 à ń bá yín jà gidi ní pàápàá. Ẹ ká lẹ́wọ̀ ẹ ká sọ. Ẹ ká sọ máa ẹ kú dédé àsìkò Mr. and Mrs. kò gbèrègbè. Ẹ ṣé gan sa ẹ ṣé bàbá. Ọ̀gá mi là fọ́ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni mo ti mọ̀ látàyà lálùmọ́lẹ̀. Mo rí pọ́lọ́pọ́lọ́ pípẹ́ ni mi ò kí ń tẹ̀lé lùsà. Ṣẹ́rí tí mo rí afọ́dù ti sọ gbọ̀rọ̀. Nínú indọ́sítírì wa, in tó ń ṣe gbogbo àwọn èèyàn, ìwà ìhọra ló ń ṣe wọ́n. Most of àwọn tó wà ní indọ́sítírì yẹn, wọ́n nífẹ̀ẹ́ iṣẹ́ tí wọ́n ń ṣe òkìkí lẹ́ everybody àtowó náà ń lé. Tí kò bá jẹ́ bẹ́ẹ̀ ni, omi la máa ń kọ́kọ́ tẹ̀ ká tó tẹ̀yàn rìn. Àwọn bàbá tó ṣe ó lékú yẹn, àwọn bàbá yẹn ò tíì kú. Àwọn ọmọdé ìsìn yóò fẹ́ wọn they don't want to feel pain before they gain. They just want to fly up there. So àwọn bí tó yẹ kán gbà kọjá, àwọn bí tó ti yẹ kán kó ẹ̀kọ́ àti ìmọ̀, wọn ò ní tiẹ̀, wọn ò gbàbẹ̀ kọjá. Ẹ wá sọ bí ẹ̀kọ́ yẹn ṣe fẹ́ pé nígbà táwọn primary school tó máa ń fẹ́ ẹ̀kọ́ double promotion, ìyá ló fi jẹ́ra ẹ, ó padà ka promotion kíláàsì tó fò yẹn. Tọ́pọ̀ ẹ̀dọ́ tí fídíò yìí bá ti stop, a máa padà lẹ́sẹ̀kẹsẹ̀. Tí fídíò yìí bá ti stop, so máa stop in 11 seconds. You are coming back immediately. Ṣó kí tèmi fẹ́ sọ nìyẹn. God bless you.